ǹjẹ́ a dá arábìnrin yìí mọ̀ dáadáa? ṣé ẹ dá mọ̀? ọmọdébìnrin yìí ni wọ́n ń pè ní Àbẹ̀bí. ọmọdébìnrin yìí òun ni ayé mọ̀ sí Àbẹ̀bí o. ọmọ tó jẹ́ wípé àti ọmọ ọdún mẹ́jọ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré o. Àbẹ̀bí yìí ọmọ ọdún mẹ́jọ òun ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. orúkọ ọmọdébìnrin yìí Fisayomi Àbẹ̀bí jẹ́ orúkọ kan tó mìtìtì nínú iléeṣẹ́ sinimá àgbéléwò ti Nollywood Yorùbá o lọ́wọ́lọ́wọ́ báyìí. ní ọmọ ọdún méjìlélógún péré ọmọ yìí ti ṣàṣeyọrí ohun tí ọ̀pọ̀lọpọ̀ ò lálàá rẹ̀ rárá o. ọmọ ọdún méjìlélógún 18 years ọmọdébìnrin yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oríire tó jẹ́ pé àwọn kan ò tiẹ̀ lálàá rẹ̀ rárá o. Ọlọ́run jọ̀ọ́ bá a ṣe fẹ́ tú àwọn àṣírí kan tá tún máa sẹlẹ̀bírẹ̀tì ọmọdébìnrin Àbẹ̀bí yìí. Ọlọ́run jọ̀ọ́ gbogbo ọwọ́ tó máa share tó máa like post yìí tó máa subscribe sórí ìkànnì yìí, Ọlọ́run jọ̀ọ́ gbogbo ọwọ́ náà bá mi jẹ́ kí wọ́n fi ọwọ́ ìgbóhùn rere ṣe inú ayé wọn o. má jẹ́ ó fọwọ́ gbọ́mọ sí, má jẹ́ ó fọwọ́ gbáya sí, má jẹ́ ó fi gbọ́kọ sí o, má jẹ́ ó fi gbọ́mọ wọn sí o. ọwọ́ náà jẹ́ fi làlùyọ nínú ayé yìí lágbára Elédùà. a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ àrìnà, ẹni bá ní amánì òun la ò ní dé bá ń lé o láṣẹ Elédùà. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì King Fax TV tá a ti ń mú tàwọn tòṣèré àtàwọn update wá fún yín. ẹ ṣe wá láǹfààní, ẹ ṣí ẹ kẹ́ ẹ like post yìí wá, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. ẹ jẹ́ á wá sóhun méjì mẹ́ta mẹ́rin márùn-ún nípa ọmọdébìnrin Àbẹ̀bí yìí o. ẹ jẹ́ á sóhun méjì mẹ́rin márùn-ún nípa òṣèrébìnrin Àbẹ̀bí. orúkọ rẹ̀ ní kíkún ni Fisayomi Ọlámídé Amọ́dẹ̀májá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń sábà pè ní Àbẹ̀bí làwọn èèyàn máa ń sábà pè o. wọ́n wá bí Fisayomi Àbẹ̀bí ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2010. wọ́n bí Fisayo ní 7th of May ọdún 2010 ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà o. ìrìn àjò rẹ̀ sínú iṣẹ́ eré ìdárayá bẹ̀rẹ̀ ní ọmọdé kékeré o. láti ọmọdé òun ni Fisayo Àbẹ̀bí ti bẹ̀rẹ̀ eré iṣẹ́ ìdárayá o. ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré Yorùbá. ní ọmọdún mẹ́jọ ó ní Fisayo bẹ̀rẹ̀ eré Yorùbá o. ọ̀gbẹ́ni Túndé Ọlá Yusuf tí ó ṣe gbajúmọ̀ òṣèré àti olùdarí eré Yorùbá òun ló ṣe àwárí ẹ̀bùn ọmọdébìnrin Fisayo yìí o. pẹ̀lú àtìlẹ́yìn àwọn òbí rẹ̀, Fisayo Àbẹ̀bí gbé fíìmù tirẹ̀ jáde, fíìmù àkọ́kọ́ rẹ̀ jáde tí ó pè ní Àbẹ̀bí. ibẹ̀ náà ni Àbẹ̀bí náà ti jáde o. táyé fi wá ń pè ní Àbẹ̀bí lọ́tún tí wọ́n ń pè é lósì. ní ìgbà tí ó wà ní ọmọ ọdún mẹ́wàá péré òun ni ó ṣe fíìmù Àbẹ̀bí yìí jáde o. eré yìí tí ó jáde ní ọdún 2021 èyí tí ó sọ̀rọ̀ nípa ìfipábánilò àti ìwà ipá nínú ilé o. àwọn gbajúmọ̀ òṣèré bíi Ọdúnládé Adékọ́lá àti Bímbọ́ Ọ̀ṣìn àwọn ni wọ́n kópa nínú eré náà o. eré náà dẹ̀ jẹ́ eré tí ó kọ́ni lọ́gbọ́n dáadáa o. ẹ lọ wò ó, Àbẹ̀bí lorúkọ eré náà. òṣèrébìnrin tí wàá jẹ́ olùgbéjáde fíìmù yẹn producer o. Àbẹ̀bí Fisayo ó jẹ́ producer. Fisayomi Àbẹ̀bí ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré ṣe. lára àwọn àgbà òṣèré yìí ni Ọdúnládé Adékọ́lá, Ayọ̀
ọláìyá, Mide Martins, Bímbọ́ Ọ̀ṣìn àti Ibrahim Chatta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Òṣèrébìnrin yìí ti wá gbé ọ̀pọ̀lọpọ̀ eré jáde o. Eré tí ó ṣe àti yìí tí ó kópa nínú rẹ̀ àwọn ni Àbẹ̀bí, Àpárá, Èrè Ọ̀ràn, Fìrí, Àwúrú Ìjọ̀gbọ̀n, Pink Beret, Ikún, Abókùsọ̀rọ̀, Omijé Ọmọdé, The Apostle, Àbẹ̀bí Aládò àti bẹ́ẹ̀ 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 lọ tí ọmọdébìnrin yìí ti ṣe jáde o. Eré tí ó ṣe àti tí ó kópa ń bẹ̀. Eléyìí ni a fi ń sẹlẹ̀bírẹ̀tì ọmọdébìnrin Àbẹ̀bí yìí o. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrébìnrin Fisayomi Ọlámídé Amọ́dẹ̀májá tí gbogbo ayé mọ̀ sí Àbẹ̀bí. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa rẹ̀ rèé o. Bá a ṣe wá ń sẹlẹ̀bírẹ̀tì ẹ jẹ́ á máa fi àdúrà ran ọmọdébìnrin lọ́wọ́ o wípé kí Ọlọ́run kó bá wa kún fún agbára o. A ò ní gbọ́kú rẹ̀ o láṣẹ Elédùmarè. Gbogbo abiyamọ tó wá tẹ́wọ́ àdúrà yìí, ọmọ wa ò ní yọ̀kú o. A ò ní fọwọ́ wa gbọ́mọ sin o láṣẹ Elédùà. Ẹ má wàá gbàgbé, ẹ fọ́lò kẹ́ ẹ láìkì post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. Ẹ jẹ́ á celebrate ọmọdébìnrin Àbẹ̀bí Fisayomi. Ire o.